Orúkọ tèmi ni Adebayo Tijani. Mo jẹ́ olùkọ̀tàn, olùdarí àti olùgbéré-jáde. I write, I produce and I direct. Ìṣòro tó kojú wa pọ̀ gan. Ṣẹ́rí owó ní tí òun bá ti sílé kẹ́nikẹ́ni má ṣe dábàá. Ìṣòro major priority jù ní film industry financial problem ni kò sówó kò sólùrànlọ́wọ́. Sólùrànlọ́wọ́ bá wà kẹ́tẹ́kẹ́tẹ́ ní dábùjá látẹ̀kọ̀. Bọ̀ tó wà sólùrànlọ́wọ́ tó wà mọ̀ọ́ṣì náà bí aláìmọ̀ọ́ṣì náà ni gbogbo ara tó ká kú nínú ó ti máa dára láǹgbà mo dẹ̀ lè ṣe kíní yìí o àmọ́ kò sówó tó máa fi dà kò sówó ara pé kò sówó náà ni ní pé ìjọba tíjọba bá support wa a máa rówó a rí support láti ọ̀dọ̀ ìjọba ló wá fa gbogbo ìṣòro yẹn tíjọba support wa ètò máa wà fún wa ogun Paris lọ́tún Paris lọ́sì Paris lọ́tún Paris lọ́sì wọ́n á lè bá a kọ́ ọ̀pẹ́ bọ́n tó kò sówó ìjọba support náà rí support tó dẹ̀ wọ́n owó ṣáà ní ẹ̀ pọ̀ gan for instance a fẹ́ ṣe fíìmù nísìnyí a ní di police station o lè dédé lọ lò wàhálà ni torí àrí support ìjọba bá fẹ́ lo court wàhálà ni torí àrí support látọ̀dọ̀ ìjọba even most of hospitals tá a fi máa ń lò pẹ̀lú film a máa ń ṣe wàhálà tí wàá di private hospitals o lè dédé lọ sí hospital ìjọba kó ló fẹ́ lò wọn ò ní jẹ́ o lò torí àrí support bẹ́ẹ̀ bá fẹ́ lo airport wàhálà ti dé torí kò support látọ̀dọ̀ ìjọba bọ́tà rí olùrànlọ́wọ́ gidi ni gbogbo ilé àìsí fún láti lò múfì wọn náà máa gòkè àgbà a máa gbòòrò sí àwọn aláṣẹ báṣẹ lè dàbí tàwọn tó ń ṣe lókè òkun a máa lè súnmọ́ wọn díẹ̀ ṣùgbọ́n a jìnnà síra wa nítorí àrò olùrànlọ́wọ́ tí kẹ́tẹ́kẹ́tẹ́ bá rí olùrànlọ́wọ́ á tẹ̀kọ̀ dàbújá àwọn àjọba ń jẹ lára wa pọ̀ first of all àwọn successor board kíjọba dá sílẹ̀ gbòkè òfin ìdára ṣe o ẹ máa certain amount síbẹ̀ kọ́ máa gba street film wa à ń ṣe answer tax. That's number 2. Number 3, are some means of having muludu. No, number 4, and create employment opportunity for women. For instance, I shoot a film, more money up to 50 crew. You want to share the crew. Talking about for low, táwọn Yorùbá ṣe film, but you go to talk to Goro, cut my daluru. All that for Juma Lọ́pọ̀, but you feel that Lọ́pọ̀ padà. Ẹ jọ̀ọ́ kí ni encouragement ẹ lè fún àwọn tó ń bọ̀ lẹ́yìn láti má wá discourage nítorí pé ìjọba ò ṣe ẹ̀tọ́ tó yẹ kán ṣe. Nítorí kúkúrú kú gúgùn kú kádẹrù kúkú kú alẹ́ lọ sílùú òkùnkù tó bá kú rí ẹ̀ta wá níbẹ̀ tó wà lóòkù bá kú kí la fẹ́ ṣe. Tó gbọ́dọ̀ pé àtúrà kọ́mẹ̀jẹ́ káàtúrà kọ́mẹ̀jẹ́ kálá ní sèbẹ̀ sílé mọ́ ìgbésẹ̀ ràn án láṣẹ máa ṣiṣẹ́ iṣẹ́ oríyàn ni ẹni tàpọ̀ oríyàn ọ̀hún ìgbé tí ẹ̀dá ló fẹ́ ṣe ni kò jára mọ́ rtm bó ṣù kó le tó ẹ̀mí ní tèmi ṣe òun kakú náà rtm ṣe lágbára Ọlọ́run ọba níwọ̀n bá tó bá ń wọlé náà ò ní jẹ́ kọjá iṣẹ́ apá ẹni tó bá níjọba rí kéré jẹ kéré ìjọba rọpò jọpọ̀ níjọ kan fẹẹ fi sùn ló pọ̀ ju ebi lọ bẹ́ẹ̀ni bọdọ onímọ̀ tó bá ti mọ̀ wọn rẹ ìmọ̀ wọn rẹ ni ló ń lékè gborí ẹni kó ká ẹ bá fẹ́ ṣiṣẹ́ yìí kó mọ̀ wọn rẹ kó dà determine and focus pé this is what I want to do in my life but I will make it in it definitely ma make it ó lè máa ṣe ẹ ṣe ó pọ̀ o ẹ jẹ́ mu ní etílé ẹni ọ̀wọ́ ń bọ̀ lọ́nà ó dùn gbogbo kan sí olóyin aládùn ó dùn lẹ́yìn ẹni ọ̀wọ̀ ẹni ọ̀wọ̀ pẹ̀lú ọ̀wọ̀ gba tún direct fíìmù ọ̀rẹ́ mi kan fíìmù pàdí mi àbúrò mi ni fámìlì mi ni Àfọ̀njọ́lá níyì Aṣíwájú òun náà ń bọ̀ ara ó pọ̀ àkàkà tán ni ó pọ̀ gan. Mo mọ̀ pé ẹ̀yin tí ẹ wò mí nílé ẹ mọ ẹni tí ó wà wájú mi ọdún ni wọ́n kì í ṣe àìmọ̀ fún lóko tí bí wọ́n ṣe ń sọ yẹn mo mọ̀ pé ẹ̀yin náà máa ka sétí èyí tó ń dárúkọ yẹn kò tí wà lọ́jà ó sì máa dọ́jà ní tó bá dọ́jà mo fẹ́ kẹ́ sáré wìtìwìtì kí ẹ lọ mú kí ẹ lè kọ́gbọ́n níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ eré ni wọ́n ti ṣe tí mi ò tiẹ̀ lè kà tán tuntun wá ní kí n máa kà kò ṣe èyí tí ò da nínú eré wọn ọ̀pọ̀lọpọ̀ eré tán ṣe mi ò rí àṣàdànù nínú ẹ̀ sà ẹ bá mi kí àwọn èèyàn yín nílé. ẹ̀yin aráalé ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ẹgbẹ́ mi ẹ̀yin fámìlì mi mo kí ẹ ṣe o ẹ kú àforítì ẹ kú àfọmọnìyàn ṣe tí ò bá sẹ́yìn kò sẹ́mi tí ò bá sẹ́mi kí sàjọ wà fúnra náà ni ẹ máa bá àforítì tẹ́ bá ríbi tí kùdìẹ̀kùdìẹ̀ wá ti kùdìẹ̀ káàtó ẹ pàkíyèsí wá sí àwọn àtúmọ̀ṣe ẹ ṣe gan. Please subscribe on Yoruba Gallery TV to enjoy more visual concepts.